ládùúgbò mi tí yọ tí jẹun tí pààyàn ó wá lọ ń wúgẹ́ ó wá lọ ń gbẹ́gẹ́ sọ ṣe bẹ́ẹ̀ ó máa lọ ṣẹlẹ̀ fọwọ́ ẹ̀yà ṣe ní Nàìjíríà ní òkúta never for this Lagos. Hello everyone, Ẹ̀dìlọ́fù ní orúkọ tó ń pè mí o. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí, ẹ lè pè mí Dìlọ́. Mo fẹ́ ṣe brief introduction ara mi fún ẹ̀yin olólùfẹ́ mi ni o. Fún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí, a jọ wà nílùú yìí ni o. Ìkan lára àwọn láńlọ́ọ̀dù àdúgbò ilé mi náà jẹ́ I consider myself as anticlimax. Ìlú yìí náà ni wọ́n bí wa sí o. A dẹ̀ ti travel all around the globe, business mi dẹ̀ ń flourish. Oríṣiríṣi ìlú náà ti mọ̀ mí, ó kéré ó pọ̀, máa ń lo 2 years ní prison ìlú kan. Tí n bá ti wọ̀lú wọn báyìí, breaking news máa ń ṣẹlẹ̀ ní tó jẹ́ pé orúkọ mi á jáde nínú articles àwọn ìlú wọ̀nyí. Wọ́n á ní mo engage nínú woman and child trafficking. Ẹ máa wọ àwọn wèrè o, èmi tó jẹ́ pé philanthropist ni mí. Gbogbo àwọn ọmọ tó ń bá sunkún wá bá mi pẹ̀lú ìṣó àwọn kò sówó kò síṣẹ́ ní máa ń kó lọ abroad pé kán lọ ṣiṣẹ́ tọ́dẹ̀ ń gbowó wọn. Prison àkọ́kọ́ tí mo lọ, mo fọ́ ojú ẹni 3, mo fi sharp object yọ throat ẹni 2. Nínú wọn ẹni 4 jẹ́ pé Ọlọ́run ọba. Ohun tí mo hate jù láyé mi ni kí èèyàn máa rude sí mi, ó dẹ̀ máa lóhùn fẹ́rẹ̀ mi jẹ́. Mi ò kì í gbárù ẹ̀ o. Prison tí mo lọ gbẹ̀yìn tí mo fi wò pé ó yẹ kí n stop iṣẹ́ yẹn àbí kí n fi lé ọmọ lọ́wọ́. Prison àwọn China ní nǹkan kan ṣo tí mo gbọ́nú ọ̀rọ̀ àwọn guys yẹn ni pé 20 years imprisonment làwọn máa sentence bàbá àwọn sí. Gbogbo àwọn ọmọ tí mo dẹ̀ kó lọ bẹ̀ náà ṣoríire, àmọ́ tí mo fi lo jẹ́tàmù mi tán kò sí tó yọjú sí mi nínú wọn. Mi ò dẹ̀ bínú o. Ẹ jẹ́ kí n ta nǹkan sọ́fun díẹ̀ kó má di pé ọ̀fun máa dry ju o. Number 1 àlàyé wa ajagun yẹn yan méjì o. Àgbáwo Number 1 lọ ajárí yín pẹ́ o, lọ ajẹ́ pẹ́ fún wa o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ. Nígbà tí ọ̀rọ̀ fẹ́ ṣe bí ìjà nígbà tí mo wà nínú prison àwọn China yẹn, mo sẹ́ǹdì bíi 12 lọ́sọ́dọ̀ bàbá God nínú wọn. Nítorí mo èètì kéèyàn máa rúùdù sí mi àbí kó máa cheat mi à. Wọ́n ní mo ya wèrè gan, mo ní àmì òjú báyìí náà lọ torí mo dá a sọ́wọ́. Everything dẹ̀ ni weapon lọ́dọ̀ tèmi. Ìgbà tára ò dẹ̀ fẹ́ gbé iṣẹ́ yẹn mọ́, mo wò ó pé kí n kúkú máa bọ̀ ńlé kí n máa wá jà fún ẹ̀tọ́ àwọn ọmọ èèyàn. Èèyàn ọmọ eriwo á dá fún yín o, á dá fún yín èèyàn ọmọ eriwo. Yóò rí kí n ṣàwátì o, yóò rí wá yín tó èèyàn ọmọ eriwo. Ọ̀rọ̀ tá à ń bá bọ̀, mo ti request fún nọ́mbà chief of army staff torí mi ò mọ òun. Èmi àti IGP Inspector General of Police ti exchange contact wa torí plane tó gbé mi òun náà lòun náà bọ́ọ̀lù dé. Àwọn navy ni wọ́n hand over mi fún gbà tí mo dé. Gbà táwọn yẹn náà wo profile mi, wọ́n gbé ìbẹ̀rù fún mi ní kí ló tún kù táwọn ní o. A ti ní Ọlọ́run, a ní owó àti ti mọ èèyàn. Àwọn ọmọ eriwo ló ní kò ní í dáa kí n wà nílùú yìí káwọn èèyàn má mọ̀ pé mo ti dé o. Àwọn náà ní introduce ara mi kẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ ti gbàlejò ìlú yìí ó àríra wa pẹ́pẹ́pẹ́ o. Ọlọ́run á jẹ́ kí n rí yín pẹ́ o.